ó ti padà ṣẹlẹ̀ o. Oluomo ti padà di national president ẹgbẹ́ NURTW lórílẹ̀‐èdè Nàìjíríà o. Congratulations to Alhaji Musiliu Ayinde ọmọ Akínsànyà. Finally wọ́n fọwọ́ Oluomo sókè wọ́n swear rẹ̀ in gẹ́gẹ́ bí national president ẹgbẹ́ wọn. Ìjà ti parí, ìjà ti lọ sópin. Finally ọkàn kálukú wa balẹ̀ báyìí. Ó lẹ́tìkẹ́ o, wọ́n ti fọwọ́ Oluomo sókè o. Bẹ́ẹ̀ sì ni wọ́n ti swear in gẹ́gẹ́ bí national president ẹgbẹ́ NURTW Abuja straight Abuja ya. Ẹ jẹ́ ká wo bó ṣe lọ nínú fídíò yìí. Kẹ̀sì máa fi èrò tiyín nípa ìsí comment. Ẹ sì má gbàgbé láti máa bá wa wish Oluomo congratulations lábẹ́ comment section. Preserve, protect, and defend the Constitution of the Union at all times. Render honest, impartial, and efficient services to the Union. Serve as an effective link between the Union and its members. Obey all local instructions in the discharge of legal functions. Put the interests of the Union and its members above personal interests in the conduct of Union affairs. Render a true account of my stewardship to the members of the Union, and when the occasion arises, and abide by the joint decision and respect the rights of the minority. I will work for the growth of the Union in strength and freedom. Wow, ó lẹ́tìkẹ́ o. Ọkàn everybody máa balẹ̀ báyìí. Oluomo ti padà di national president. Ṣé ká sọ pé ìjà mà ti lọ sópin náà mà nìyẹn. Bẹ́ẹ̀ ni ọwọ́ Oluomo ti tẹ̀kú da national president. Tàfúrásìkò náà sì lè jókòó dáadáa báyìí ní Lagos State. Wàhálà fáúnfà tó ti ń lọ nínú ẹgbẹ́ yẹn for over how many months báyìí ó ti lodò lọ sinmi torí ohun tí kálukú ń wá òun náà ni wọ́n ti rí yìí. Kí ló opinion ti yín ẹ̀yin èèyàn? Ẹ máa sọ opinion ti yín ìyàtẹ̀yìn náà tún fi wọ̀rọ̀ yìí ojú tó kọ sí yín. Ẹ máa bá mi jù sí comment. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook. Link kan wà ní comment section video tó máa gbé yín lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ video yìí. Ẹ máa bá mi like, ẹ máa bá mi share video kó máa lọ káàkiri. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.